gbogbo àwa mùsùlùmí táwa lórí ìjókòó ní ọ̀sán yìí kódà àwọn tí ìṣẹ̀lẹ̀sìn wa mo kí wọn. A kú iṣẹ́ ọrẹ tá ń pè ní àwẹ̀ Ramadan. A kú iṣẹ́ ládá. Àfáwà Abdul-Latif aláwo sáṣẹ́mùsì mo kí yín púpọ̀. Ẹ ṣé ẹ kú iṣẹ́ Ọlọ́run. Àṣẹ ogun tí yàn bá ṣe náà ni ó padà lábọ̀. Òun la fi sọ pé ohun tó bá wù kálukú máa ṣe. Ẹ dákun gbogbo àwa tá a jọ rẹ̀ tá a wà níkàlẹ̀ mo kí yín púpọ̀. Alhaji Hassan mo kí yín. Ẹ dákun kálukú tún ọ̀la ìṣe látòní ká tó kú láyé. Torí èyí tó dájú ni pé gbogbo nǹkan ni ó dá àwọn èèyàn lójú kódà àmọ́ àwọn tán ní ò sọ lọ́hùn àmọ́ kò sẹ́ni tí wọ́n mọ̀ pàápàá kú láyé ńjọ́ kan. Ẹ dákun tọ́pìkì wa ní ọ̀sán yìí òun náà ni teamwork in civil service as inspired by Ramadan value. La ilaha illallah. Kéèyàn ó ṣiṣẹ́ papọ̀ ká má yára wa lọ́tọ̀ọ̀tọ̀ níbi òṣìṣẹ́ ìjọba ẹ̀rí ẹ límítì kìíní ẹ scope ẹ límítì ẹ síbi òṣìṣẹ́ ìjọba àmọ́ Islam ò límítì ẹ òun làwọn ń pè ní àtàáwúnú wàtàdọ́mùnù. Masha Allah. Kéèyàn orí ẹ̀ pé lágbájá yìí ẹni tí ń lo kíní ó wá fẹ́ ṣubú kò ní ṣubú káwá lọ dúró sí pé kò ní ṣubú tọ́pìkì yìí náà nìyẹn tá ń pè ní brotherhood. Níjọ́ tá a bá ti di lára yẹn òun tó wọ́n jẹ́ Islam kò jẹ́ mùsùlùmí máa kọ́dà kọ́ máa kírun gbogbo ìgbà. Inú mi dùn ní òní púpọ̀ láti wà pẹ̀lú ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam nínú oṣù Ramadan tá a wà yìí oṣù tí Ọlọ́run fi ránṣẹ́ sáà Nabi Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń sọ nínú Al-Qur'ani ẹ dákun gbogbo wa mùsùlùmí gbogbo ń tá máa sọ jáde láyé tí ó máa jáde lẹ́nu wa àbí tá máa wù níwà tá bá ti rí evidence fún yálà nínú Al-Qur'an àbí nínú àsọ́lẹ̀ Nabi Muhammad ẹjá jí sallallahu alayhi wa sallam kò lè lábọ̀ torí pé tí Qur'ani wí ni pé ma farratina fil kitabi min shay'in kò sí nǹkan kan tẹ́ ń ṣe láyé nínú ẹ̀sìn yín àti nínú ìgbésí ayé yín táwọn Ọlọ́run ò ti ṣàlàyé nínú Al-Qur'ani. Nítorí ọjọ́ ọmọ jọ wá lójú ni pé àwọn àfọ́ òmójútó tó yẹ ká mójútó má gbogbo ògbà èsì ọ̀rọ̀ afẹ́fẹ́sì ọ̀rọ̀ ìtàn bá káàkiri wọn. Àwọn tọ́pìkì kúnlẹ̀ lóríṣiríṣi nínú Islam tó yẹ ká kọ́ káwọn èèyàn mọ̀ nínú Islam pàápàá jùlọ àwọn contemporary topics tó ṣe pé gbogbo tí ń jẹ́ mùsùlùmí ó rí àǹfààní ń bẹ àmọ́ it's very very unfortunate pé àwọn àfáà nísìn wọ́n fẹ́ fèsì ọ̀rọ̀ lókù ó bá ti rówó ra credit àti data 1005 òun náà bọ́ sórí social media. Ẹ dákun àlùmọ̀ Nabi Muhammad sallallahu alayhi wa sallam a wà nínú oṣù Ramadan oṣù tí Ọlọ́run fi ránṣẹ́ sáà Nabi Muhammad sallallahu alayhi wa sallam tí ó fẹ́ sí kan nínú àwọn ànábì Ọlọ́run tí ó máa jowú ànábì pé kí ló dé tí èwo Ọlọ́run ò fáwa náà lóṣù yìí torí kò fún ànábì kankan ju ànábì Muhammad lọ sallallahu alayhi wa sallam òun náà lóṣù táwa yìí a máa sọ fáwọn èèyàn gbogbo ipò téèyàn lè wà láyé the highest position in the sight of Almighty Allah the highest position I repeat the highest position láyé pé lágbájá wà nípò tá a fẹ́ rírú ẹ̀rí òní kéèyàn ọjọ́ mọ́lẹ́yìn ànábì Muhammad. Shahru siyami laqad karumta nazila wa nawayta min ba'dil maqami rahila shahrul amanati wal ibadati wat tuqa wal fawzu bi ilman arada qabula fi il jinanu تفتحت لقدومه وتزينت والدان حفيلا النار يغلق بابها من أجله إذ زاده رب العلا تبجيلا. Ìyà àtàpọ́nlé wa nípa wà nínú Islam. La ilaha illallah. نحن قوم أعزنا الله بالإسلام. فمهما ابتغينا العزة في غيره أذلنا الله. سبحان الله. Anjeni àpọ́nlé torí pa wà nínú Islam ni. Iyo tán bá ti yọ Islam kúrò lára yẹn kò sí nǹkan kan bẹ̀ mọ́.
شهر الصيام لقد كرمت نزيلا ونويت من بعد المقام رحيلا. Ibn al-Jawzi, ọ̀kan nínú one of the prominent scholars in Islam, Ibn al-Jawzi, òun ló sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, tí gbogbo ẹni tó wà nínú Islam ó fi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ẹ̀rí ọ̀tọ̀ ní tá à ń dúpẹ́ lé lérí, kọ́dà ẹ̀ máa sọ fẹ́ lómi pé dúpẹ́ pọ̀ wà nínú Islam, àníkọ́ Ọlọ́run ó fowó kún, tá ń lẹ́sìn tí ò sówó ń bẹ̀. Wá jẹ́ kí n sọ fún ọ, níjọ́ àlìkìyámà, níjọ́ tí gbogbo ó dùn wájú Ọlọ́run báyìí, níjọ́ tá à ní record absence. Ṣé àwọn tá a bá wà ní kíláàsì àmọ́ pé wọ́n pè lábájá absent kò wá. Kódà ibi tá a wà ń bí nísìn, ẹ̀rí, àmọ́ wọn tí ò tún sí ibi tó yẹ kí wọ́n represent wọn ni. Ìjọ́ tá a wá ń wí ìjọ́ àlìkìyámà kò sẹ́ni tí ò ní sí mẹ́jọ náà lọ́hùn. Illallah. Yawma yaqumu an-nasu li rabbil alamin. Ìjọ́ tí gbogbo ó dùn wájú Ọlọ́run báyìí. Ìjọ́ tá a ní rẹ̀kọ́dù tá à ń pè ní absence. Ọba òun ní pè wá tá à ní wà ń bẹ̀. Kìí sọ bá àlú kan tábà ní ọba àlú kan ń pè wá ẹ sọ pé ń wá. Ọlọ́run ní gbogbo ẹ̀dùn wájú èmi Ọlọ́run báyìí. Yawma tubaddalu al-ardu ghayra al-ardi was-samawati wa barazu lillahi al-wahid al-qahhar. Ìjọ́ tí sánmà ò ní jẹ́ sánmà mọ́, kí ni ọmọ jẹ́njẹ́ náà Ọlọ́run kò sẹ́ni ọmọ àfọlọ́run. فإذا رزقت خليقة محمودة فقد اصطفاك مقاسم الأرزاق. Níjọ́ tí lè ò ní jẹ́lẹ̀ mọ́, kí ni ọmọ jẹ́njẹ́ náà Ọlọ́run kò sẹ́ni ọmọ àfọlọ́run. Ó wá ní wa barazu lillahi al-wahid al-qahhar. Níjọ́ tí gbogbo ó dùn wájú Ọlọ́run báyìí. Níjọ́ tá à ní dọ́ba mà, à ní dá gọ́fúnà mà, à ní dá mínísítà mà. La ilaha illallah. Gbogbo ọba yà wà dún wájú Ọlọ́run. Níjọ́ táwọn mánéjà mi ò dé másíńjà. Gbogbo àwọn táwọn rán sìgá wọn bóyá wọn ni wọ́n padà máa dá sọ̀rọ̀ wájú àlìkìyámà ká tó rọ́nà lọ. Pé wọ́lọ abọ́ tí mo fi jẹun ni lọ́ fọ́. Bóyá òun ni wọ́n padà dá sọ̀rọ̀ yẹn wájú Ọlọ́run tí yóò fi rọ́nà lọ. Ọlọ́run ní ẹ̀yin lẹ́ ń rò bákan ọ̀tọ̀ níbẹ̀ mi Ọlọ́run ti ń rò. Gbogbo bá ṣe ń tò ẹwọ bá ṣe ń tò ní Nàìjíríà táwa yìí. Wọ́n tó débi pé kọ́dà wọ́n ń tó kalẹ̀ fún oyún tí ò ti dáyé. Tọ́bọ̀ wá ṣe kọ́lọ̀wọ̀n òfìjánu kéèyàn ó jéèyàn kò fi sọ́wọ́ ara ẹni gbogbo ọmọ tálíkà dáná. Torí pé kọ́dà èyí tán ṣẹ̀ṣẹ̀ lóyún ẹ̀ kó doṣù kan ìjéèyàn wọ́n ti fi kalẹ̀ fún láyé kó tó dáyé. Ọlọ́run ní ọ̀tọ̀ ní bẹ́yìn ṣe ń tò ọ̀tọ̀ ní bẹ́mi Ọlọ́run ṣe ń tò. Wala yakunu illa ma urid tí yóò wá ní iṣẹ́ tèmi Ọlọ́run ní ọ̀ṣẹ́. La ilaha illallah. Tí ó bá wá rí bẹ́ẹ̀ ni ọmọ tálíkà ń bọ̀ láwà. Allahu akbar. Àfáwà Ibn al-Jawzi tí mo lọ́kàn nínú àwọn prominent scholar nínú Islam. Ẹ dákun máa discuss the topic wa láàrin ìṣẹ́jú 5. Ibn al-Jawzi òun ló wá sọ tí mo fẹ́ sọ yìí tá fi mọ̀ pé yẹ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ó ní law qila li ahli al-quburi tamannaw. Tí a bá yọ̀ǹda fáwọn tán wà nínú sàárè, àwọn kan wà nínú sàárè nísìn. Wọ́n ti pẹ́ mbẹ̀ àti rẹ̀ tó lo more than 100 years nínú sàárè. Kódà more than 1000 years wà nínú sàárè. Wọ́n á ní tá bá fún wọn l'opportunity pé tamannaw ibi tẹ́ wà wọ́n tẹ́ béèrè kankan tí ń wù yín lọ́dọ̀ Ọlọ́run. Àwọn tá fi sínú sàárè. Ẹ̀rí wọ́n bẹ nínú sàárè báwa bá rìn lọ́sàn nísìn tílẹ̀ bá gbóná àmọ́ wá ṣẹ̀ṣẹ̀ báyìí. Ilẹ̀ wá ṣe wá gbóná báyìí. Ìtí máa ń bá sọ́kàn mi ni pé àwọn tá wá rì mọ́lẹ̀ nù lẹ́lẹ́ ńkọ́. Law qila li ahli al-quburi tamannaw. Tọ́lọ́run bá fáwọn àwọn tá wà nù sàárè tá rì mọ́nù sàárè yẹn Tọ́lọ́run bá fún wọn ní opportunity. Ipe ẹ béèrè kankan lọ́dọ̀ mi Ọlọ́run. Ẹ̀rí inú ọkàn wa nísìn bọ́lọ́run bá follow me opportunity ìtí ó máa dákọ̀ ní mọ́tò ẹlòmí ó máa dákọ̀ second wife. Ẹ̀rí gbogbo law qila li ahli al-quburi tamannaw. Tá bá fún àwọn tí ń bẹ nínú sàárè l'opportunity pé ẹ béèrè nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ti wáyé. Àfáà ní wallahi la tamannaw. Ìtí wọ́n bá máa béèrè ni pé yawman min ayyami shahri Ramadan. La ilaha illallah. Ìtí wọ́n bá máa béèrè lọ́dọ̀ Ọlọ́run ni pé wọ́n Ọlọ́run dákun dá wa padà sáyé ká lọ lọ́jọ́ kan péré nínú oṣù Ramadan tó fún Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Òun là wá lọ ọjọ́ 30
orí tọ́lọ̀ ń ṣe fáwọn mùsùlùmí àmọ́yé ẹ̀ ilaha illallah. ó ṣòro sọ níta ni káwọn èèyàn má bàa máa take care for granted afẹ́ lè sọ yí pé ní ìjẹ́ ń bẹ́nu mùsùlùmí tí ó wọ̀ náà báyìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn contingencies tọ́lọ̀ ń fún wa pé bọ́nà bá dí fún yín bí ẹgbà bí ẹ̀ṣẹ̀ léyìí táàfìrí yọ̀nà ọlọ́run. shahru siyami laqad karumta nazila wa nawaita min ba'dil maqami rahila. oṣù táwa ń bẹ̀ yìí òun náà ń pè ní shahrul muwasat kí n ti bẹ̀ lọ síbi tọ́pìkì tẹ́ fún mi shahrul muwasat òun lóṣù tó ṣe pé ní ẹ gbọ́dọ̀ kóra yín ẹ gbọ́dọ̀ kórìíra ara yín o ẹ fara yín mọ́ra ni ẹ gbọ́dọ̀ dáṣe ìwọ máa ṣe tiẹ̀ kí mi náà máa ṣe tèmi tá bá wo tọ́pìkì òun náà ni teamwork in civil service ẹ dákun kọ́dà bí jà bá ń bẹ láàrin ọ̀pọ̀lọpọ̀ rẹ ẹ tètè parí ẹnu àwẹ̀ tá a wà yìí torí pé shahrul muwasat ni oṣù tí wọ́n sọ pé a gbọ́dọ̀ fara wa mọ́ra you must work together a ní sọ̀rọ̀ ọmọdé jọ́ alìkìyàmà inú oṣù yìí kọ́ o afẹ́ lè sọ pé inú oṣù yìí fẹ́ jíjọ́ alìkìyàmà lọ gbogbo ọ̀tọ́ mú ẹ̀mí pé èmi kò lágbájá tó sọ̀rọ̀ ọmọdé jọ́ alìkìyàmà àníkọ́lá mi bá kú bọ́ bá kọjá mi sàárè mi sì dìde ìwọ wo. shahrul amanati wal ibadati wat tuqa والفوز بالمن أراد قبولا. ẹ̀kọ́ àwọn àlùmọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tá ń jẹ́ stáàfù láyé táwà yìí Major General Túndé Ìdí Àgbọ̀n International Airport àwa stáàfù bí ẹ̀dàkùn ẹjẹ́ àmọ́ tá ń ṣe nínú Islam gbogbo òfin Ọlọ́run pátápátá nínú Islam àṣepọ̀ ló ní àṣe àgbọ́dọ̀ sọtẹ̀ ó ní àṣàṣepọ̀ gbogbo tí ń bẹ nínú Islam látòkè délẹ̀ àṣepọ̀ lọ́lọ́run dákọ̀ ń bẹ̀ tá ń pè ní teamwork kọ́dọ̀ ní wala tarkanu ila alladhina zalamu fatamassakumun nar gbogbo ẹni tó bá lọ support àwọn tí wọ́n ń dá ṣe pé ní dágbájá ṣe no ìmọ̀ wà lọ́tọ̀ ni kò sí ń tọ́kàn mi ó wá lọ support wọn Al-Qur'an ní bínú Ọlọ́run bá dé yóò jòyìn papọ̀ ni subhanallah. ẹ dákun ẹ má ṣọ̀tẹ̀ ẹ má jẹ́ ẹnìkan kó ju ọ̀tá rẹ̀ ní lágbájá ìwọ owó ní ọ̀sẹ̀ wà máa ráṣọ́ nìsìn ìwọ tó wà lọ́mọ ọdún kan tó ṣe pé Ọlọ́run ní ṣọ́ ẹ ọmọ ọdún méjì Ọlọ́run ṣọ́ ẹ ó wà ní primary school Ọlọ́run ṣọ́ ẹ ó dé secondary school Ọlọ́run ṣọ́ ẹ ó parí university Ọlọ́run ṣọ́ ẹ ńgbọ̀ wá rí iṣẹ́ tó wá fẹ́ máa gbà lọ́wọ́ ní ó yẹ ká lè máa ṣọ́ra wá ń sìn o àwọn àfáwà fún tíra kan ó ti wá dé airport ń bí láti ilé rẹ̀ àwọn ìsáré ìrí tíra yìí mú tíra tí ò sí lára rẹ̀ ńgbà tó wà lọ́mọ primary school tọ́lọ́run fi ń ṣọ́ ẹjọ́ náà lọ́hùn ẹ dákun àlùmọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ohun tọ́lọ̀ ń sọ nínú Islam pátápátá àṣepọ̀ ló ní àṣe tẹ́ bá wo ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. Allahu akbar. bismillahir rahmanir rahim. wa ta'awanu 'alal birri wat taqwa. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tó bá yẹ pé tírà Al-Qur'ani bá jẹ́ dalilan lakum tó yẹ kó náà lójú pọ̀nà tẹ́ ń tẹ̀lé tẹ́ ní tírà míì tó jẹ́ Al-Qur'ani lọ ní Al-Qur'ani wílà ń sọ yìí ẹ gbọ́dọ̀ dáṣe o عليكم بالجماعة فإنما يأكل الذهب القاسية عليكم بالجماعة باتي جوكو ينا àwọn sàhábí jókòó wájú Ànábì Muhammad sallallahu ala Muhammad ó wá ní عليكم بالجماعة àṣepọ̀ ni ẹ máa ṣe o teamwork ẹ dákun kìí ṣe ń bí civil service nìkan kọ́dà àwọn tààjọ ń gbélé tó ń ṣe ẹlẹ́sìn wa ẹjá bá wọn ṣe Islam ò ní á mú wọn lọ́ta. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. United we stand, divided we fall. Asọ́lẹ̀ Ànábì ni. Allahu alayhi wa sallam. Alaykum bil jama'a. Ẹ máa ṣàṣepọ̀ láàrin ara yín, ẹ má ṣọ̀tẹ̀.
tẹ̀mbẹ̀lẹ̀kún kẹ́ni má ní ẹ dákun ẹ manage ara yín ọ̀tọ̀ọ̀tọ̀ ní bí wọ́n ṣe bí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní bí wọ́n ṣe tọ́ kálukú ẹ dákun kọ́dà ọ̀gá ò lè dáṣẹ́ ṣe òun náà fi gbogbo tí wọ́n fi tì wọ́n gbogbo ẹ̀ pátápátá inú Islam náà ti mú ọ̀gá ò ní secretary yóò ní PA yóò ní manager yóò ní driver yóò ní gateman wọ́n tún alọ́kan special assistant ẹ dákun gbogbo ẹ̀ pátápátá ló ní ìtọ́sọ́nà àti evidence nínú Al-Qur'ani àti nínú àsọ́lẹ̀ Ànábì Muhammad. Wa ta'awanu 'alal birri wattaqwa wa la ta'awanu 'alal ithmi wal 'udwan. Ta'awanu 'alal birri wattaqwa ẹ ṣàṣepọ̀ nínú Islam ní ọ̀nà tó dáa ẹ ṣàṣepọ̀ lọ́nà tó dáa 'alal birri wattaqwa lórí dáadáa lórí bẹ̀rù Ọlọ́run ẹ ṣàṣepọ̀ lórí ẹ̀. Wala ta'awanu 'alal ithmi wal 'udwan. Gbogbo ẹran tí kòkó máa jẹ láyé èyí tó bá dárìn ni ẹ lọ wò lórí gbogbo tán máa sẹ́ndì fún wa lórí social media bí kí ni wọ́n bá fẹ́ pa àwọn ẹran báyìí tó bá ṣe kún wọ́n pọ̀ tí wọ́n jọ ń rìn yọ sásẹ́yìn ni pé bọ́n ti pọ̀ yí wọ́n lè sùúrù bohun àsọ́lẹ̀ Ànábì ni innama ya'kulu adh-dhi'bu al-qasiya èyí tí kòkó máa jẹ́ nú àwọn ẹran ilẹ̀ èyí tí máa ń dárìn kún ọ̀bẹ nìkan ṣe ta ni wọ́ tó lò ní bẹ́ẹ̀ nìkan ṣe ta ló ń tọ̀hún láyé tí ó lòun ní bẹ́ẹ̀ nìkan ṣe Ọlọ́run nìkan olóhùn ní wàràn lọ́wọ́ sọ́dọ̀ tiwa àmọ́ kò sẹ́nìkan tí ó lòun ní wàràn lọ́dọ̀ Ọlọ́run àbí láàrin ara wa. Wala ta'awanu 'alal ithmi wal 'udwan wattaqullaha innallaha shadidul 'iqab. Alaykum bil jama'a fa innaha hablullahi al-matin fa innama tukrihuna fil jama'a khayrun mimma tuhibbuna fil firqa. La ilaha illallah. Alaykum bil jama'a ẹ dá gbogbo ṣe tẹ́ bá ṣe àṣepọ̀ ní kẹ́ ṣe ẹ má dìtẹ̀ ẹ má ṣe tẹ̀mbẹ̀lẹ̀kún Ànábì ló wí bẹ́ẹ̀ alayhi wa sallam. ẹ má di kú sí lábájá ni ẹ fílẹ̀ á dojútì dákun wait for your turn títẹ̀ náà ń bọ̀ wá ẹ má lọ dó lórí pé lábájá sí ọ̀gá lábájá àfikà kan lábùkù Ọlọ́run ló gbé débẹ̀ ọba tó sì gbé débẹ̀ kò wọ́nran o ń tẹ̀lé káàkiri tó bá ṣe pé nǹkan tí ń ṣe ọ̀tẹ̀ yín lọ́rùn ẹ fílẹ̀ pẹ̀lú Ọlọ́run má tó dá ti ẹkùn má tó gbẹ̀sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹ dákun ẹ ṣiṣẹ́ papọ̀ lórí dáadáa ni ẹ má ṣiṣẹ́ papọ̀ lórí ọ̀tẹ̀. Wattaqullaha innallaha shadidul 'iqab. Tí Kùránì ní a ṣe tá Ànábì ní a ṣe lórí dáadáa ni ẹ̀rí solatul jama'a khayrun min solatil faz kákìrún jama'a Ànábì ló lóore ju kéèyàn dá irun ẹyọ kéèyàn dáhùn kí lóhùn nìkan lọ ẹ̀rí nígbà 27 ládá ẹni tí ó gbà ládá kóhùn kí jama'a 27 ní ládá yẹn tó fi ju ẹjọ́ ikú dáhùn lóhùn nìkan lọ. Wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu. Gbogbo yín a'tasimu bihablillahi jami'an ẹ̀dìmọ́kùn Ọlọ́run tí ń jẹ́ Islam. Wala tafarraqu. Ẹ ṣọ̀kan ẹ dúró lójú kan al-muslimuna ala shurutihim ká tó dá mùsùlùmí mà ó dìjọ́ tó yẹ pé bá ń dó lórí ibi tá a fọ̀rọ̀ sí ẹ̀dàpọ̀ ẹjẹ́ nu yóò kò wọ́n ní ajá pọ̀lú ẹran ní máa padà lẹ́yìn ẹ̀tẹ́yàn ní mà àbẹ́tẹ̀yàn mà bọ́ máa dáma bá padà lẹ́yìn ẹ̀ ní mà wọ́n kàn máa béèrè ní pé akílódé ẹni lábájá ní àwálà náà wọ́n ní àmọ́ dọ́dọ̀ ẹ̀ mọ́ kí ló ṣe tán fi ní ọmọ dọ́dọ̀ ẹ̀ mọ́ kò sẹ́nìkan tí ó sọ̀rọ̀ mọ́ wọ́n sì máa hélì ẹ̀ pé àfiwọ́ sáà wọ́n yìí sí padà láti jẹta. Wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu. Ẹ dákun ẹjẹ́ aṣàṣepọ̀ gẹ́gẹ́ bí Al-Qur'ani ti wí gẹ́gẹ́ bí àsọ́lẹ̀ Ànábì Muhammad alayhi wa sallam. fa innaha hablullahi al-matin àṣepọ̀ lókun Ọlọ́run téèyàn ó dì mọ́ téèyàn ní jábọ́ ń bẹ̀ iṣẹ́ ìjọba àpapọ̀ ṣe ní ẹ dákun ẹnìkan kọ́ ló ní ẹran àwọn ọ̀gá lọ́wọ́ wọ́n lè láṣeyọrí
torí ọjọ́ tẹ́yìn náà padà wá dọ̀gá torí pé kama tudinu tudanu wa kama ta'mal tujza gbogbo tí kálukú bá ṣe pátá ni ó gbẹ̀san àtàwọn àtẹ̀yìn Ọlọ́run ọjà aṣoríire subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.